funfun díẹ̀ láàdúdú. Ẹ jẹ́ ká orí wo àwa dúdú. Mo mà kí yín o, mo kí yín ní ìlà oòrùn, mo kí yín ní gúúsù, mo kí yín ní àríwá, mo kí yín ní ìwọ̀ oòrùn, mo kí yín níbi gbogbo ibi tẹ́ ti ń wò mí tẹ́ sì ti ń gbọ́ mi lásìkò yìí. Ẹ kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ ti tẹ̀yin. Wálé ọlọ́rọ̀ lèmi jẹ́ ọmọ Adéagbo. Èmi lọmọ Mojísọ́lá Àkànjí oníṣòkòtò péńpé tí ṣẹlẹ́wù ẹ̀tù rí ẹrí ẹ lójúde Bàṣọ̀run. Mo ní ṣebí towó tabẹ́ náà fi ń ṣọkọ láya nílé bàbá tó bí mi lọ́mọ. Ẹ kú àmójúbà mi, ẹ sì kú àmójúbà ọ̀tún ètò Yorùbá Wálé. Yorùbá Wálé òun lètò ọ̀tún tá a gbé sórí ẹ̀rọ ayélujára èyí tí a pè ní Facebook. Báwo lẹ ṣe máa rí wò láti àsìkò yìí lọ? Yorùbá Wálé ó ti di wíwò fún gbogbo ọmọ Yorùbá nílẹ̀ káàárọ̀ òjìrè. Tẹ́ bá sá ti fẹ́ rí wa, tẹ́ sì fẹ́ gbóhùn tá à ń sọ lórí Yorùbá Wálé, ẹ lọ sí orí ẹ̀rọ ayélujára yín. Ẹ gbọ́ bí mo ti wí, ẹ̀rọ ayélujára èyún ni ti Facebook, èyí tí a pè ní www.facebook.com/Yorùbá Radio TV. Gbogbo ìgbà lẹ́mọ̀ gbọ́ àwọn ètò tá à ń ṣe lórí Yorùbá Wálé lọ́tùn lọ́tùn. Ṣebí wọ́n ní ìgbà yìí ìgbà náà ti kọjá, ìgbà yìí là ń lò, ìgbà tó ń bọ̀ la mọ̀. Ṣùgbọ́n Yorùbá Wálé a ti ṣetán láti sọ gbogbo ẹ̀. Ẹ máa bá mi bọ̀. Ẹ kú àbọ̀ padà sórí ètò tá a pè ní Yorùbá Wálé. Gbogbo yín mo kí, ẹni tó jókòó ẹ kú kalẹ̀, ẹni tó dúró mo kí yín ẹ kú dúró. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ kan tàbí kejì tẹ́ sì tó ń wo ètò wa Yorùbá Wálé, gbogbo yín náà mo kí. Gẹ́gẹ́ bí mo ṣe ń bọ́rọ̀ mi bọ̀, Yorùbá Wálé, kí ló fa sábàbí Yorùbá Wálé? Ẹ jẹ́ ká jọ sọ fúnra wa. Yorùbá, àṣà gidi, ọmọlúàbí, ó ti ń di àfìsẹ́yìn tí eégún aláré ń fi aṣọ. Ọ̀pọ̀ ọmọ Yorùbá ò mọ̀ náà ní àṣà wa mọ́. Àwọn ìdí nìyí tá a fi wá sọ wípé ẹ jẹ́ kí a pera wa padà sí àṣà wa. Lóòótọ́ kò sí àṣà kan tó dáa tán ní gbogbo àgbáláyé. Gbogbo ẹnu ni mo lè fi sọ bí mo ṣe ń sọ, kò sí àṣà kan tó pé tán. Nítorí oríṣiríṣi ọ̀nà ni àṣà pín sí. Àwọn èyí tí a lè ṣàdànù wípé ẹ jẹ́ á tún àṣà yìí ṣe, ó wà. Àwọn èyí tí a lè sọ wípé ẹ jẹ́ ká mú àṣà yìí dúró lọ́kùnkúndùn, ó wà. Bẹ́ẹ̀ sì ni àwọn èyí tí a lè sọ pé ẹ jẹ́ ká gbàgbé pátápátá nínú àṣà wa, ó wà. Wálé ọlọ́rọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo kójú òṣùwọ̀n, mo sì lè sọ nípa àṣà wa dáadáa. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, mo kójú òṣùwọ̀n, mo sì lè sọ nípa àṣà wa dáadáa. Nítorí ọmọ aláṣà ni mí, èmi ṣe ọmọ àṣà. Mo mọ àṣà, mo mètò, mo mẹ̀tọ́ ni mo fi ní ẹ jẹ́ kí a pera wa Wálé. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ọ̀rọ̀ mi, ní ọjọ́ 16 oṣù kọkànlá, èyún ní ọdún 1945 ni wọ́n ṣe ìdásílẹ̀ ìjọ kan. Ìjọ yìí ó wà lórí pé wọ́n máa ṣe àmójútó gbogbo ètò ìmọ̀ ìwé, ìmọ̀ sáyẹ́ǹsì àti àṣà gbogbo àwọn orílẹ̀-èdè papọ̀. Ẹ gbọ́ bí mo sọ, mo ní ọjọ́ 16 oṣù kọkànlá ní 1945 ni wọ́n dá ìjọ ilẹ̀. Kí ni ìjọ náà? Ìjọ yẹn ni wọ́n ń pè ní UNESCO. Nígbà tí wọ́n wá dá ìjọ yìí sílẹ̀ fún gbogbo àwọn orílẹ̀-èdè láti jọ máa ṣe àjọṣepọ̀, orílẹ̀-èdè wa Nàìjíríà ó gba òmìnira ní ọjọ́ 1 oṣù kẹwàá 1960. Ní kété tí wọ́n gba òmìnira tán ní ọdún 1960 yìí bákan náà ló darapọ̀ mọ́ ìjọ tí a pè ní UNESCO yìí. Wọ́n jọ ní àjọṣepọ̀ bọ̀. Tẹ́ bá wá wo ìyàtọ̀ tí ó wà láàrin ọdún tí wọ́n ti dá ìjọ yìí sílẹ̀ àti tí Nàìjíríà di olómìnira,
ẹ rí i pé ó jẹ́ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún. Ṣùgbọ́n nígbà tó wá di ọdún 1999 ní ọjọ́ kẹtàdínlógún ní ọdún 1999 ní ìjọ UNESCO yìí ní wá tẹ àtẹ̀jáde kan wípé tí a bá fura o, àwọn èdè bíi 5,000 wọn ó pòórá lórílẹ̀‐èdè àgbáyé tí ò ní jẹ́ sísọ mọ́, tásà àwọn ò sì ní jẹ́ lílò mọ́. Lára àwọn èdè tí wọ́n wá dárúkọ, èdè Yorùbá ó jẹ́ kan nínú ẹ̀. Wọ́n ti fojú inú wò, wọ́n ti rí bí tí Yorùbá ń lọ, wípé àwọn èèyàn tó jẹ́ ọmọ Yorùbá wọn ò ná ní àṣà wọn mọ́. Wọ́n ṣe àtẹ̀jáde yìí. Àtìgbà yìí ló ti jẹ́ pé oníkálukú ti ń gbìyànjú wípé báwo ni àṣà yìí kò ṣe ní di ohun ìtàn, báwo ni àṣà yìí ò ṣe ní di ohun ìgbàgbé. Títí di òní tí à ń sọ̀rọ̀ yìí, tí a bá wá wò láti 1999 títí di àsìkò tí a wà yìí, a rí pé ìrìn àjò kékeré kọ́. Ó ti tó bí 20 ọdún sẹ́yìn tí àwọn ọ̀rọ̀ yìí ti wáyé. Ṣùgbọ́n ǹjẹ́ a kó ipa takuntakun láti lè rí pé a pera wa padà. Ilẹ̀kùn làwa jẹ́ ní orí ètò yìí, arínú àríta. Ìdí nìyí tá a fi sọ pé ẹ jẹ́ ká padà sórí àṣà wa. Àṣà Yorùbá ti ń di ohun ìgbàgbé nítòótọ́. Nínú ilé, èdè Gẹ̀ẹ́sì làwọn èèyàn náà ní láti máa sọ sọ́mọ. Bẹ́ẹ̀ wọn ò sì gbọ́ Gẹ̀ẹ́sì ọ̀hún kó yanjú. Gbogbo wa pátá la fẹ́ di olóyìnbó. Ẹ má wá já gbàgbé o wípé tí a bá tètè ṣe àmójútó àṣà wa, èyìnbó á tún padà kó wa lẹ́rú lẹ́lẹ́ẹ̀kejì, nítorí gbogbo àṣà wa làwọn òyìnbó yìí ti ń kó lọ. Ìdí nìyí tá wá fi gbé ètò yìí kalẹ̀. Èyìnbó ti ń gbàṣà Yorùbá lọ, èyìnbó ti ń donífá, òyìnbó ti ń kúnlẹ̀, òyìnbó ti ń fẹ̀yìn pọnmọ, òyìnbó ti ń lùlù. Ọmọ Yorùbá, ó dọwọ́ rẹ o. Mò ń bọ̀. Tí n bá padà dé, a máa tẹ̀síwájú lórí ètò Yorùbá Wálé. Tó, ẹ kú kalẹ̀. Ètò wa ṣì ń tẹ̀síwájú. Ètò Yorùbá Wálé, abala àlàyé ọ̀rọ̀ òun ni a wà báyìí. Wọ́n ṣe máa ń sọ, wọ́n á ní èèyàn tí ò ṣe bí aláàrù lóyìnbó kò lè ṣe bí adébọrọ̀ lọ́jà ọba. Ní ṣókí, Adégbọrọ̀ fi ìlú Ìbàdàn sílẹ̀ lọ sí ìlú Èkó. Lóòótọ́, iṣẹ́ aláàrù ló ń ṣe lóyún ọjà òyìnbó. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àti arówó àrù yìí ọ̀rọ̀ ọmọlanke. Ìgbà tó yá, ó tún tẹ̀lé owó jọ lára owó ọmọlanke. Ọmọlanke ó tún di kíni? Ó di púpọ̀. Ìyẹn ó di bíi 6 lẹ́yìn ọdún bíi 6. Ká má fọ̀rọ̀ gùn, owó tí Adégbọrọ̀ wá rí lára pé à ń yáyàn ní ọmọlanke tí wọ́n ń dówó padà fún, ó wá tún ra bọ́ọ̀lẹ̀ kájà. Ẹ wo bí tí Adégbọrọ̀ ti bẹ̀rẹ̀ títí bọ́ọ̀lẹ̀ kájà náà tún bímọ pẹ̀lú owó tó tún yáyàn tó tún fi rà púpọ̀. Ṣé láyé àtijọ́ ẹ mọ bí owó ṣe níyì tó? Báyìí ni Adégbọrọ̀ ṣe wá lọ kọ́lé alárùrù tó kọ́ sí Ìbàdàn. Ìgbà tó wá ń kanlé tó ń ṣílé ní gbogbo èèyàn wá ń wò pé Adégbọrọ̀, ilé ńlá leléyìí o, ilé ńlá leléyìí o. Bí wọ́n ṣe ń kí Adégbọrọ̀ báyìí ló wá ronú ibi tí ó ti bẹ̀rẹ̀ wípé òun lòún ṣílé lọ́jọ́ ti tòní, òun tó ń bẹ̀rẹ̀ láti ibi àárù. Ọ̀rọ̀ ló wá dòwe o. Wọ́n fi wá ń sọ wípé ẹni tí ò bá ṣe bí aláàrù lóyìnbó kò ní ṣe bí Adégbọrọ̀ lọ́jà ọba. Ǹjẹ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ọmọ káàárọ̀ òjíire, ọmọ Oòduà níbi gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi, ibì kan nìyẹn ti bẹ̀rẹ̀. Gbogbo ibi tẹ́ bá ti bẹ̀rẹ̀, mo fi Ọlọ́run Elédùmarè mo fi ṣe àdúrà fún yín àtàtìlẹ́yìn yín. Ẹ bẹ̀rẹ̀ láti ibì kan, ìbéèrè ni ọ̀rọ̀ yín ó yọrí sí. Ǹjẹ́ ibí ni wọ́n dúró lọ́jọ́ tòní tí wọ́n ti dákẹ́ fétò, wọn ò ní dákẹ́ fáyé.
tí n ti máa lọ ilé bàbá tó bí mi lọ́mọ. Ṣùgbọ́n fún gbogbo ẹ̀yin èèyàn pátápátá tí ẹ bá fẹ́ tì wá lẹ́yìn, ẹ má gbàgbé Yorùbá Radio TV, ògo Yorùbá ni. Ẹ jẹ́ kí a jọ máa ṣe. Ẹ̀yin tí ẹ bá wò tẹ́ bá rí ọgbọ́n kan kọ́ tàbí èkejì, ẹ tún bá wa fọ́n ká kó wá di mímọ̀ káàkiri. Ẹ sì lè kọ̀wé sí wa tàbí kẹ́ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp wa, èyí tí a pè ní +234 8076 400 400. Àní lẹ́ẹ̀kan sí WhatsApp nọ́mbà wa òun ni +234 8076 400 400. tó Wálé Ọlọ́rọ̀ mo ní fúnra ọ̀yà ní í ṣe rẹ̀ lódù, fúnra iṣu ní í ṣe rẹ̀ lẹ́gbẹ̀ẹ́, fúnra ìyàwó nímọ̀ ṣe rẹ̀ láàyò lọ́dẹ ọkọ, fúnra ara wa lájọ ṣe àṣà Yorùbá ní pàtàkì láwùjọ àṣà ní gbogbo àgbáláyé. Ire o. Gbogbo bá ti ń ṣe àwọn tó ń fẹ́ wa ó dùn mọ́ wọn.